wa mọ́tò tiẹ̀ ń bẹ̀. mo gbọ́ Ifẹ̀. ilé ọmọ olódò kan déréré ilé ọmọ olódò kan tààrà ọmọ odò tó sàn wéréke ó lọ sàn wéréke ó dẹkùlé ọ̀sìnlẹ̀ ló dá bàtà ó dẹkùlé adéláwẹ̀ ló bá dò òkun etí ìpele ò gbọdọ̀ bù mú ìlànà bàbàjà wọn ò gbọdọ̀ bù wẹ̀sẹ̀ kíkì náà ní sọ̀bọ̀rọ̀ ní ó mú mi odò náà morogo bàbá owó lajú wá gbà mí lẹ̀ omi tó sàn wéréke ló sàn wéréke ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lomi òun kù sàn dé ọjọ́ sí àkọ́kọ́ ó yọ ní ìlú Ọ̀ṣun létí Ẹdẹ wọ́n ní kó mo jẹ́ pé lóru ló ọmọ àjí òun pẹ̀tù ẹ̀kejì ọ̀wẹ̀wẹ̀ ó yọ nílùú Òṣogbo olùsogbo rò kí ọmọ àtàlà lárúgbó tí mà dé sí ọjọ́ sí ìmọ̀ ní àṣejì rẹ̀ nomi ó kẹta gbẹ́jáde ọjọ́ sí níbẹ̀ àbúrẹ́ ọmọ àgbàbọ̀ owó rẹ̀ ẹ̀rù jẹjẹ tí bẹ̀ níbẹ̀ òǹdáyé ọmọ onífìdílà rẹ́bẹ̀tẹ̀ o iná òníkú níbẹ̀ tọ̀sán tòru bàbá ń gbé kàwé ẹ̀yọ àbúhùn tẹ́lẹ̀ ọmọ níbẹ̀ òǹdáyé ohun mẹ́sàn-án olótìmúlẹ̀ olúfẹ́ wù mí jọjọ́ sí káfọ́ orí apákandápákan sí kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi ọ̀jájá tẹ ẹ ń gbọ́ tí mo dé wí ìkúnlẹ̀ rúbutu kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi iye funfun nẹ́nẹ́ kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi aṣọ funfun nẹ́nẹ́ kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi àkókò ẹ̀mú kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi àpádárí ẹni àpálàdù èyí kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi òjì ọwọ́ sẹ̀kísẹ̀kí kí ni òun wuyì níbẹ̀ ẹ bàbá mi orí tí kì í jẹ kó. ẹsẹ̀ ẹ̀yọ́ ọmọ ìlú Ifẹ̀ ní ọmọnà abroad ẹ wo ọmọ yìí ẹ wo bó ṣe kì í délé orí mi bẹ̀rẹ̀ sí í wú Ifẹ̀ ọmọnà abroad ẹ jọ ọmọ wa rè. ọ̀rọ̀ ẹnu là mèkè ara fẹ́fẹ́ iná mẹ́kùn láwùjọ ayẹyẹ patíkùlà gbọ́dọ̀ ẹja ìfàyàfàlà mọ́nà ètò lónìí wọ́n gbalẹ̀ bàbá ẹ̀yìn lọ èkó akẹ́tẹ̀ ìlú ọgbọ́n o èkó àròmí sálẹ̀ gbẹ̀lẹ̀ gbẹ̀yìn tó bá dẹ́kọ̀tì ò bá gbọ́n kó lọ sí ìlú òyìnbó kò lè gbọ́n mọ́ ní ayé ọgbọ́n olúwa rẹ̀ nù lọ bí ìsúni owó tọ́ ni bẹ́ẹ̀ náà ní ìrọ́kọ́ mọ̀ pọ̀ ó tọ́ ni bẹ́ẹ̀ ni kò ní ìrọ́nú òjẹ́jẹ́ wò yẹn ọmọ òtà ní ẹsẹ̀ kí ẹ má bàa ṣe kùtèrè nítorí wípé yóò sábà ń tóbi lóde ẹ bàbá ẹ̀yìn kùtèrè a máa ń gborí ní ọwọ́ ẹni nílé bàbá tó bí yín ní ọmọ afẹ́jú wọjà wọn rìn ìjọ ẹ̀dẹ́gẹ̀ ọ̀bùn wọjà wọn ti pàjọ ìjọ ọ̀bùn náà ló rẹ̀ tóbi tó wọlé yìí. ọjọ́ sọlá ọmọ yìí tó Amẹ́ríkà ti ń bẹ́ ńlẹ̀ bá ń forúkọ ọmọ yìí sí o ọmọ ìlú ọmọ múra lẹ̀ Amẹ́ríkà yá o Amẹ́ríkà ok ilé yìí ò lè mọ ilé yìí ò lè mọ já lòndó díẹ̀. Ondo kí mo kó máa rí yín jájá lónìí lẹ́gbẹ̀rọ̀ ẹnu mi bí ṣe ń já tuntun lónìí lẹ́gbẹ̀rẹ̀ àbálẹ̀ ẹnu mi àdó ọjọ́ lọ́rọ̀ tí ò ní kún kékeré Ondo kí mo kó máa rí yín jájá Ondo jájá dábà sọ pé ẹ̀yin ò ní jájá mọ́ ọ̀jájá làwọn pè yín bó bá dọ̀la Ondo kò gbọ́dọ̀ déwé ran kò gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò bẹ̀ èmùkún ni yín ará alágbẹ̀dẹ ọmọ awúkọ́ pinrin bí erin ọmọ gùnfìkìrì bí òjò rọ̀ ìrèmọ̀gọ́lẹ̀ tí mọ̀lẹ́ òkúta fún wálé èmi náà ní mú ẹyọ mọ Ondo ó máa nà abroad ẹ wo ilé. gbogbo ọmọ Olúbàdàn pátápátá onílẹ̀ gbọ́dọ̀ ẹnu mi ẹ ti ń gbọ́ mi tẹ́lẹ̀ ẹ ò tí ì ní ti ojú ṣùgbọ́n nílẹ̀ yìí ẹ gbọ́dọ̀ ẹnu mi bí ṣe ń já tó gbàdúrà lọ́rọ̀ ọmọ bàbá onífá Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòròsùn arólú owó nìyí arólú ọmọ nílẹ̀ ẹ bàbá ẹ̀yìn ọmọ Olúbàdàn ló lóye tó di ìjà ìyẹn ọmọ Olúbàdàn ló lóye tí olújú ìlú Ògúnmọ́lá ìlú Àjàyí Ògìdì Olú ìlú Bíkúnlé nílé bàbá tó fi yín ní ọmọ ìlú Òjó Olúkúlóyè ìgbẹ́dígbé níṣẹ́ ẹ̀yẹ. Aendos ẹ mọ̀ pé níléeṣẹ́ bówẹ̀ ìpolówó làgùn ẹ̀rọ Aendos ọmọ yìí ẹ fẹ́ ṣe ìnáwó òlú bí carnival ẹ fẹ́ ṣe ṣe máa ń lọ táwọn fẹ́ ṣe dé ìlú táwọn fẹ́ ṣe dé ìlú náà ó ṣe gbogbo ẹ̀ ló mọ̀ ọ́ wá bàbá mi ọlọ́fà náà nílùú Ẹdẹ ara àwọn grand patron nílé iṣẹ́ yìí ni já lọ sí Ẹdẹ díẹ̀. Ẹdẹ mọ̀ kó láti wá Ẹdẹ
mọ̀ pé láti wá o. Àwa oúnjẹ àwa oúnjẹ lá pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀dẹ́ mọ̀ pé láti wá ẹ̀dẹ́ mọ̀ pé láti wá. ẹ̀yà ẹ̀dẹ́ ìlú ẹ̀dẹ́. Ẹ̀dẹ́ mọ̀ pé láti wá o. Àwa oúnjẹ lá pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀dẹ́ mọ̀ pé. Ẹ̀dẹ́ mọ̀ wá lógún lóde ẹ̀bà bẹ̀yìn ọmọ ajílàlà ọ̀sán ọmọ ajífọjọ́ gbogbo dára bí ìgbín ọmọ tìmí àgbàdé ọlọ́fà amọ̀nà. bàbá lọ́mi ní sà. Ọmọ ọlọ́fà tí dínà mú délẹ̀ ẹ̀bà bẹ̀yìn ọmọ ọlọ́fà tí rẹ̀rùn ọfà kọ́lẹ̀ nítakùnrin gbọ̀dán nílé bàbá tó bí yín ọmọ òkè nìyí ọmọ àgbàgbòjẹ gbàgbòdà nínú alágbòhodò mẹ́lẹ̀ yín àgbòmẹ̀mẹ̀ bàbá ọlọ́fà náà ẹ̀bàdí nìyí ọmọ àbòmùlára bí ẹja ọmọ ọlọ́dún mẹ́ta òtẹ́rẹ̀ àkókò kò gbà wá ẹjọ́ máa pe nọ́mbà ọmọ yìí ohun tí a bá fẹ́ ṣe nílùú yín mu ẹ̀ńdọ́sẹ̀ kò síbi tí ò lọ ẹ mọ̀ ká sọ pé kí bóyá tó lè sọ pé òun gbé èèyàn wá sórí screen báyìí ẹni tó dá tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ní bá ń pe nọ́mbà ẹ̀ fún òwe. 070 30 50 1992. bàbá 070 30 50 1992. ẹ wo ọmọ yìí ní ECOWAS passport ó dẹ̀ tún ní international passport ó ti wá bá mi tún pè mí jẹ́ pé mo ní èmi wà ní Republic of Benin ó sì wá bẹ̀ fúnra so kò síbi tẹ́ ẹ pè sí tí ò ní wá ọmọ dáadáa sì ni ìwà tútù rẹ̀ jẹ́jẹ́ náà ló ń lọ so ẹ ṣe bá a tún pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 070 30 50 1992. tó bá délé bá ń kí bàbá mi oníṣu bàbá òbínú o bá a sáré yálé ogbó títí lé. ẹ mọ̀ wípé mi ò lè ṣe eré títí kí n máa máa rí bàbá mi ọkọ láwọn ọmọ ọlọ́pàá òwò ọkọ lọ́ta ọkọ lẹ́tù ọkọ lóko òdì mi tí mo fi sọkọ lọ́mọge láti ibi kan ẹ̀kan ní ìdóyún ọmọ olúkọ lé bàbá mi ọkọ ọlá bàbá mi fálẹ́kẹ̀ ọkọ lálé oko ẹlẹ́gbẹ̀rin ọkọ mi lé porégé oko mi ọmọ rí epo pọ́ndà ti kan ọmọ rí epo pọ́ yẹbẹyẹbẹ. ó mọ̀ pé mi ò fẹ́ torí pé tí bá ti wá báyẹn mo máa ń sun lé ogbó mo máa ń sun ìwo wọ́n bá mi gbà báyìí ìbẹ̀rẹ̀ àparí ẹ̀ sí mo fẹ́ ju ẹ̀ báyìí. máa lọ bẹ̀. ìwọ tí mo gbọ́dọ̀ ọba dúró lé tẹ́lifíṣọ́lá ọmọ ẹlẹ́yẹrẹ odídẹrẹ́ mo bí òun gangan nílé bàbá ẹ̀yìn ìwọ ó tilẹ̀kùn lábẹ́ ni ní kọ́kọ́rọ́ torí wípé irú wẹ́wẹ́ ìwọ̀fà wẹ́wẹ́ náà fi wù irọ́ nìyẹn irọ́ njọ́ tí mo lọ sí Ìwó àwọn sójà náà kó sẹ́nu géètì o. ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ẹja ọ̀tọ̀ ni ẹja owó ẹja ò papọ̀ mọ́wọ́ ẹja àní ní orílẹ̀ bàbá tó bí ẹni ọmọ nílé ìtẹ́nijọ́lá nílé ẹlẹ́yẹrẹ lọ́dẹ̀ bàbá tó bí ẹni ọmọ ẹ̀bùn wípé odòdà ni wọ́n ti sá kẹ́kẹ́ lé. Aláàjì Fàdákà níwò